orúkọ mi ọmọ yín ò yí padà Olúayé. Ṣé dáadáa la bá yín? Ṣàlàáfíà la wà? Èní ọjọ́ Monday, ọjọ́ tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ yìí á sàn wá sówó, á sàn wá sí àlàáfíà, á sàn wá sí àìkú baálẹ̀ ọ̀rọ̀. Mo fẹ́ pe àkíyèsí ẹ̀yin olólùfẹ́ wa sí ọ̀rọ̀ kan ni tí mo rí pé most of àwọn bloggers tó máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn eléré, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àwọn ní Fuji, wọn ò fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí issue yẹn. Ọ̀rọ̀ yẹn dá lórí bàbá wa Kébé Nkwara, Alhaji General Kollington Ayinla àti bàbá wa Alhaji King Dr. Wasiu Ayinde Marshal olórí ọmọọba níjẹ̀bú, K1 the ultimate. Mo ṣe àkíyèsí kan ní pé gbogbo àwọn gbajúgbajà olórin Fuji ni, àpàlà ni, jùjú ni, hip hop ni, gbogbo pátápátá ló tọ́ sí ilé K1 the ultimate nílé Ojúṣàgbọ́lá níjẹ̀bú Òde tá a rí wọn, tó fi dórí Àyùbá, tó fi déré bàbá wa Ebenezer Obey, tó fi dórí Wizkid. Wọ́n wá bá bàbá wa K1 the ultimate kẹ́dùn. Kí wá ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló lè dé láàrin àwọn àgbààgbà méjì tó fi wá di pé Alhaji General Kollington Ayinla wọn ò dé ibi tí King Wasiu Ayinde Marshal tó ti ń ṣètò kú ìyá wọn? Yálà kó tó di ọjọ́ mẹ́jọ tó ṣe fìdáwò fún wọn ni àbí ọjọ́ fìdáwò gan, kò sí ọjọ́ kankan tàrí Alhaji Kollington Ayinla láti lọ pay condolence visit sí K1 the ultimate. Kí ló lè ṣẹlẹ̀ pàápàá? So mo wá fẹ́ mú point of view tọ̀dọ̀ mi wá lórí tèmi wò pé ó lè ṣẹlẹ̀ láàrin yẹn. I might be right and I might be wrong. So mo fẹ́ gbọ́ opinion tiyín náà. Tèmi bá ti sọ opinion tọ̀dọ̀ mi, ẹ drop comment yín kẹ́ ẹ bá mi share kó lọ fà káwọn èèyàn drop opinion wọn. Látara opinions each one of us, èmi lè kọ́gbọ́n bẹ́ẹ̀, ẹ̀yin náà lè kọ́gbọ́n bẹ́ẹ̀. So ẹ má gbàgbé láti drop comment yín kẹ́ ẹ share. Ní tèmi kọ́kọ́ rí ni pé ṣe rí, mi ò ní sọ pé rivalry wà láàrin Alhaji Kollington Ayinla àti Wasiu Ayinde. Mi ò sure pé rivalry wà láàrin wọn. Ṣùgbọ́n nǹkan kan ti ṣẹlẹ̀ látẹ̀yìn wá tipẹ́tipẹ́. Mo ṣe program kan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Mo ní àwọn eléré kan wà tẹ́ pé wọ́n jáde látara controversy. Irú Alhaji wa Kollington Ayinla, bàbá mi fi ṣègbéraga sí yín, ìbáyín ni mo ṣe o. Àtàrà controversy náà ti jáde nígbà ìjà Àyìnlá Ọmọwúrà àti bàbá olówó ń yọ̀, àpàlà làwọn méjì jọ ń kọ. Ṣọ́ọ̀ mi ti yín bẹ́yẹn. Ìgbà yẹn ni Alhaji Kollington Ayinla náà jáde, wọ́n ṣe rẹ́kọ̀dù kan gbà yẹn, ọmọ Ìyọ́ ní Pákó ló gbé wọn jáde nígbà yẹn. Ṣọ́ọ̀ mi ti yín bẹ́yẹn. Ìgbà yẹn Barrister náà ti wà ń ta o, ṣùgbọ́n rẹ́kọ̀dù yẹn ó jẹ́ kí òkìkí Alhaji Kollington Ayinla kó búyọ gan. Fún àwọn tó bá mọ Fuji ni mò ń sọ o, ó búyọ gan. Star àwọn yẹn jáde gan gbà tó ń bú Fatai Olówóyọ̀ yẹn against Àyìnlá Ọmọwúrà. So látara bẹ̀ ni Alhaji Barrister náà tó wá jáde pé ìwọ ọ̀rẹ́ wa tó bá ìyẹn Kollington náà ń bá wí o, instead tó máa fi dákún ìjà ó bá pẹ̀tù sí jà ni. Ṣọ́ọ̀ mi ti yẹn bẹ́yẹn. Látara bẹ̀ Kollington Ayinla wọ́n yabo Barrister, Sikiru Ayinde Barrister, tẹ́ pé ìjà yẹn gbóná gangan. Láti ara ìjà yẹn náà ni King Wasiu Ayinde Marshal, K1 the ultimate, làwọn náà ti wá jáde nínú wọn ṣe first record wọn ní 1980, tó pé title record wọn yẹn ní Ìbà ni wọ́n ṣe ní 1980. Tẹ́yìn bá gbọ́ record Ìbà yẹn dáadáa ní 1980 wọn ò tí ì bí èmi o, ṣùgbọ́n àròbá náà ni bàbá ìtọ́, especially àwa tá a máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ olórin, a máa ń ṣe research dáadáa ká tó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ táwa gbé dání. So nínú Ìbà yẹn Alhaji Wasiu Ayinde wọ́n sọ̀rọ̀ sí Kollington Ayinla dáadáa, wọ́n sọ̀rọ̀ sí wọn gan-an náà láti lè fi gbé ìjà ọ̀gá àti wọn, bàbá wọn, mentor wọn Alhaji Sikiru Ayinde Barrister ni wọ́n jẹ́ mentor fún Wasiu Ayinde. Torí àwọn náà build career Alhaji Wasiu Ayinde títí dé ní Alhaji Wasiu Ayinde ó lè sọ kó má mention Barrister nínú life history wọn, gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé Barrister ni Mr Fuji. So ìjà yẹn ń gbóná láàrin Barrister àti Kollington Ayinla, ṣùgbọ́n Wasiu Ayinde àwọn dó sẹ́yìn Barrister. Wasiu Ayinde ló ṣíwájú gbogbo àwọn eléré tó dó sẹ́yìn Barrister, ṣe pé onígbó ti dágun wọn sí méjì, Kollington ti dúró, Barrister ti dúró. Àṣekún àwọn ló lead àwọn tó dó sẹ́yìn Kollington Ayinla. So Wasiu dó sẹ́yìn Barrister, àwọn Salawa Abeni wọ́n dó sẹ́yìn Barrister. Ẹ ń gbóná jọjọ ń gbà yẹn. So láti gbà yẹn ni Wasiu Ayinde àti Kollington wọn ò fi bẹ́ẹ̀ agree dáadáa. So along the run, nígbà tó wá di pé ó tó àsìkò kan wọ́n parí ìjà Kollington àti Barrister, ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò tí ì tọ́nu Kollington sí Wasiu Ayinde. Àwọn tí Ayinla ṣe tó kú ìyá tiwọn, gbogbo aládèrè ipa tí Alhaji Wasiu Ayinde tó kó ní ìjọ tó kú ìyá Kollington Ayinla yẹn. Alhaji Wasiu Ayinde ṣe bẹ́ẹ̀bẹ́, wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà, gẹ́gẹ́ bá ṣe gbọ́ látẹnu Kollington Ayinla fúnra wọn pé
Wasiu Ayinde ṣe dáadáa nígbà tó kú ìyá àwọn. Lẹ́yìn ìgbà yẹn Alhaji Agbajelọlá Sikiru Ayinde Barrister kọ́lọ́n dẹlẹ̀ fẹ́ ní ire tó lọ. Kí Alhaji Barrister kí wọ́n tó filẹ̀ ṣaṣọ bora ní ọjọ́ tó ń ṣe 60 years birthday wọn tí wọ́n celebrate 60 years birthday wọn ǹjẹ́ gangan Alhaji Barrister ni wọ́n confirm Wasiu Ayinde as ọba Fuji. Tàbá rántí ẹ̀ máa pé wọ́n ṣí fìlà orí wọn ìtumọ̀ ní adé orí wọn wọ́n gbélé Wasiu Ayinde lórí. Ó ní mínì fáwọn àgbàlagbà tó bá láàrùn jinlẹ̀ dáadáa. tó kọ́ àwọn kan sọ pé Wasiu Ayinde Barrister confirm as king of Fuji ní 1994 tó fi Wasiu Ayinde jẹ king of Fuji lẹ́yìn tí ẹ̀ ń bàdàn. Ìgbà tó di 2008 yẹn ni Barrister wá authenticate Fuji king tí Wasiu Ayinde jẹ yẹn látara pé wọ́n ṣe adé orí wọn wọ́n di olórí Wasiu Ayinde. Ó di méjì. Ìkẹta, gbogbo ìyẹn wá ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí Barrister kú tí wọ́n ṣètò kú ìyá Kollington tí Wasiu Ayinde lọ bá wọn ṣètò kú yẹn. Lẹ́yìn ìgbà yẹn ni Aláàfin Ọ̀yọ́ tó papòdà láìpẹ́ náà fi K1 the ultimate ni wọ́n fi wọ́n jẹ Máyégún of Yorùbá land. Níbẹ̀ yẹn náà Alhaji Kollington Àyìnlá wọn àpíà ń bẹ̀. Lẹ́yìn ìgbà tó ń fi wọ́n jẹ Máyégún yẹn, lẹ́yìn ìgbà yẹn ni Alhaji Kollington Àyìnlá náà wọ studio náà lọ ṣe rẹ́kọ̀dù kan tó fi láṣẹ K1 the ultimate tó sọkùn gbákùngbérò fún K1 the ultimate ń bẹ̀. Gbogbo àwọn tábà ń gbófin dáadáa máa ti mọ táìtù rẹ́kọ̀dù tí Kollington Àyìnlá ṣe ń gbà yẹn tó fi sọ̀rọ̀ fún K1 the ultimate. Èmi ò rò pé K1 the ultimate fún wọn lésì lẹ́yìn ìgbà yẹn. A dẹ̀ wá rí àwọn interview Kollington mẹ́ta yìí náà tí bàbá wa Kollington Àyìnlá tó ń grant tí wọ́n ti ń sọ fún K1 the ultimate pé kì í ṣe ọmọlúàbí, kì í ṣe ọmọ dáadáa, kò ṣe gbá kò ṣàwo. Lóòótọ́ wọ́n ní K1 the ultimate ló parí ìjà tó wà láàrin àwọn àti ọ̀rẹ́ àwọn Barrister nígbà táwọn fẹsẹ̀ tó kú ìyá àwọn. So tẹ bá gbọ́ àwọn interview yẹn ẹ máa mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan wà ńlẹ̀ tó wà nínú bàbá wa Kollington Àyìnlá. So látara àwọn ọ̀rọ̀ tí Kollington Àyìnlá ti sọ yẹn kò sí K1 the ultimate náà máa ti gbọ́, wọ́n kàn lè máa fèsì ni ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn máa wà nínú ọkàn wọn, wọ́n lè máa voice out. Ẹ mọ̀ pé action speak louder than voice. So ó lè yẹ pé nǹkan tí Alhaji Wasiu Ayinde ń lò nìyẹn, but publicly mi tí ì rí kí Wasiu Ayinde kan downgrade Kollington Àyìnlá rí, ìyẹn ò tí ì rí, mi tí ì rí. Saheed Òṣùpá wọ́n jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọdún tó kọjá wọ́n sọ̀rọ̀ sí Wasiu Ayinde ṣùgbọ́n ààrẹ kí Kollington Àyìnlá kan pé Saheed Òṣùpá pé ọmọ mi Saheed stop ẹ̀ Wasiu Ayinde kì í ṣe tó lè yájú sí. Gbogbo nǹkan bẹ́ẹ̀ náà ni àwọn tí Wasiu Ayinde náà máa sọ fún Wasiu Ayinde pé Alhaji Kollington Àyìnlá wọn máa dá sọ̀rọ̀ yẹn wọn ò sọ̀rọ̀. Ìgbà tí wọ́n Pasuma máa ṣe 40 years on stage wọn ní December, a rí Wasiu Ayinde àti Kollington Àyìnlá bó ṣe a rí pé Wasiu Ayinde pọ́n Kollington Àyìnlá lé níbẹ̀ bẹ́ẹ̀ mi ṣe rí o. Wọ́n gba máìkì wọn kọrin wọ́n kí Kollington Àyìnlá dáadáa, bàbá mi Kollington Àyìnlá ẹ̀kọ́ àdúró ti àwọn ọmọ yín wọ́n kí wọn dáadáa. Lẹ́yìn ìgbà yẹn ìjà Táyé àti Pasuma ó ń lọ lọ́wọ́lọ́wọ́. Kollington pè meeting pé tó bá di January 14 àwọn fẹ́ yanjú ìjà Táyé Currency àti Wasiu àbí Pasuma ṣùgbọ́n ó kù ọjọ́ kan tí show yẹn máa wáyé tó máa ṣe settlement yẹn. Kollington ti padà jáde pé wọ́n ti lọ ti ibẹ̀ yẹn o, wọ́n ti lọ ti event and fellow, wọ́n ti lọ ti event center yẹn pé wọ́n strike ń bẹ̀. Kí ló ṣẹlẹ̀ tó fi ti event center yẹn? Ṣé lóòótọ́ ni wọ́n strike ń bẹ̀ ni? Kí ló ṣẹlẹ̀ tó fi ti event center yẹn? Àbèrè yẹn. Lẹ́yìn ìgbà yẹn ni ìyá Wasiu Ayinde kú. Mo wá wo program kan tí presenter yẹn tó interview Alhaji Kollington Àyìnlá pé kí ló dé táwọn ò rí yín níbi tó kú ìyá Wasiu Ayinde kó tó di ọjọ́ mẹ́jọ yẹn àti ọjọ́ mẹ́jọ wá wọ́n láwọn ti ń pe Wasiu Ayinde pé Wasiu Ayinde wọn ò gbé kọ́ọ̀lù àwọn. Mo wá fẹ́ béèrè pé ṣé ó yẹ kí Kollington lọ bẹ̀ àbí kò yẹ kán lọ bẹ̀? Yálà bóyá Wasiu Ayinde gbé kọ́ọ̀ ni o àbí Wasiu Ayinde ò gbé kọ́ọ̀, ṣó yẹ kán lọ́kọ́ lọ ṣojúṣe wọn. Lójú tọ̀dọ̀ mi ó yẹ kán lọ bẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó kù fún Wasiu Ayinde ní bàbá, gẹ́gẹ́ bí ẹni tó kù fún Wasiu Ayinde ní bàbá nídìí iṣẹ́ Fuji. Torí àwọn kan sọ pé Wasiu Ayinde máa ń rí Kollington fín, èmi wọ́n máa ń béèrè pé báwo ni Wasiu Ayinde ṣe rí Kollington fín. Èmi ò tí ì wo show kankan tí Wasiu Ayinde bá fẹ́ dárúkọ àwọn aṣíwájú ẹ̀ nínú Fuji, á dárúkọ Barrister, tó bá dárúkọ Barrister á dárúkọ Kollington, tó bá dárúkọ Kollington ló ṣe máa pe ara ẹ̀ sí number 3. Mi ò rí tí Wasiu Ayinde ti fi ara ẹ̀ sí number 2 tó wà fi Kollington sí number 3 rẹ̀ kò ṣẹlẹ̀ rí. Mi ò dẹ̀ rí ibi tí Wasiu Ayinde tó ti pe Kollington ní orúkọ rí. Gbogbo gbà tó bá ti pa tí ìrìnàjò bá pa wọ́n pọ̀ àbí event bá pa wọ́n pọ̀ wọ́n máa ń tẹríba, wọ́n máa forí kanlẹ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí fún Kollington Àyìnlá ni. Kí wá ló ń ṣẹlẹ̀? Kí ló lè máa ṣẹlẹ̀ láàrin wọn? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Ẹ drop comment yín, ẹ drop opinion ọ̀tọ̀dọ̀ yín lórí tó ṣẹlẹ̀ láàrin Wasiu Ayinde àti Alhaji Kollington Àyìnlá. Ṣé Wasiu Ayinde gbà fún wọn ni àbí kò gbà fún wọn? Tó lójú tọ̀dọ̀ mi Wasiu Ayinde gbà fún wọn. Ṣùgbọ́n ṣé mọ̀ pé tí àgbàlagbà méjì bá ń jà táwọn méjì bá ti bímọ
ṣe rí ọmọ ìkan nu wọn kò ní láìkì bàbá tó ń bá bàbá àti ẹ̀jà kò ní fẹ́ dénúdénú bàbá yẹn náà tó bá yẹ pé ọmọ ọ̀rẹ́ tó ń bá jà tó bá yẹ pé gbìjà bàbá ìgbà tó ń jà bàbá yẹn náà ní fẹ́ràn ọmọ yẹn náà dénúdénú bẹ́ẹ̀ mi ṣe rí sí nìyẹn ẹ drop opinion yín kẹ drop comment yín ẹ ṣé.